أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل وعلى كل النبيين والمرسلين وآل كل وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس السادس عشر التي نترى شهر رمضان آداب وأحكام. لوري شروط صحة الصوم أو شروط صحة الصيام. ومجا متممو كي آوه كي أولى لافيا شروط صحة الصوم gẹ́gẹ́ àfáàṣe sọ àti àfáàjẹ́ ká mọ̀ pé àwọn ṣòrótò àwọn májẹ̀mú yìí mẹ́fà yìí náà ni wọ́n. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n náà ni al-islam òun ni alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì òun ni al-aqlu kéèyàn jẹ́ ẹni tó ní làákàyè. ẹlẹ́ẹ̀kẹta ni al-bulugh kéèyàn bàlágà. ẹlẹ́ẹ̀kẹrin ni al-qudra níní agbára lórí nǹkan yìí. ẹlẹ́ẹ̀karùn-ún astaghfirullah. ẹlẹ́ẹ̀kẹrin ni àníyà. ẹlẹ́ẹ̀kẹrin òun ni àníyà. alákọ̀ọ́kọ́ ni al-islam, ẹlẹ́ẹ̀kejì al-aqlu, ẹlẹ́ẹ̀kẹta at-tamyiz tàbí al-bulugh, naam at-tamyiz. ẹlẹ́ẹ̀kẹrin òun ni àníyà. ẹlẹ́ẹ̀karùn-ún ni inqita'u damil hayd. ẹlẹ́ẹ̀kẹfà ni inqita'u damin nifas. a ṣàlàyé ní ìdánilẹ́kọ̀ọ́ ilé tó kọjá nípa májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin, májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún, májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin tí í ṣe àníyà àti àwọn masáìl, àwọn alámọ̀rí tí ó ní ṣe pẹ̀lú àníyà. so báyìí àfáwa ní ash-shartu al-khamisu was-sadisu. ash-shartu al-khamisu was-sadisu, májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún àti ẹlẹ́ẹ̀kẹfà tí í ṣe inqita'u damil haydi wan nifas, kí ẹ̀jẹ̀ hayd àti ẹ̀jẹ̀ nifas, ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ, kí méjèèjì dá. so àwọn eléyìí nínú àwọn kan tó máa ń mú kí àwẹ̀ kó lálàáfíà iná ni. àfáàní wa ma'na hadha ash-sharti, ìtumọ̀ májẹ̀mú yìí eléyìí òun ni pé anna al-ha'ida aw an-nufasa, wọ́n ní pé obìnrin tí ń ṣe haida, tí ń ṣe menstruation, tàbí eléyìí tí ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀, la yajibu alayhim as-siyam, àwẹ̀ gbígbà kò jẹ́ ọ̀ranyàn lórí wọn. àwẹ̀ gbígbà kìí ṣe ọ̀ranyàn lórí àwọn méjèèjì. fa idha samata lam yasihha minhuma, táwọn méjèèjì bá sì gbà àwẹ̀ wọn kò ní lálàáfíà. wa yajibu alayhim al-qada, ọ̀ranyàn sí ni kí àwọn méjèèjì kan ṣe kí ni kan tún san padà. ọ̀ranyàn ni kan tún àwẹ̀ kan tún san. àfọwọ́ni waqad dalla ala adami sihhati siyami al-haidi as-sunnatu wal-ijma'. sunna nabi sallallahu alayhi wa sallam ó ń tọ́ka sí pé al-haid,
ẹni tí ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò ṣe kí ni kò ní ààwẹ̀. So hadith anabi ń tọ́ka sí bákan náà ẹnu mùsùlùmí kò lórí nǹkan yìí náà ẹnu olùmọ̀ ó kò lórí àlámàrí. afáàní amma dalilu sunnah ẹ̀rí sunnah fama fi sahihayn an mu'adhata annaha qalat. So nínú hadithu mu'adha nítorí wà nínú sunnah nínú hadithu mu'adha wípé mu'adha ó sọ wípé ó ní sa'altu Aishata olóhùn bí yàwó Aisha radiyallahu anha pé ma balul haidi taqdi as-sawma wa la taqdi as-salah. Kí ló dé tó jẹ́ pé obìnrin tó bá ń ṣe haid tó bá ń ṣe haidọ̀ obìnrin tó jẹ́ haid tó ń ṣe nǹkan oṣù kí ló tó fi jẹ́ pé yóò san sọláàtì padà yóò san àwẹ̀ padà kò ní san sọláàtì padà kí ni nǹkan tó fà. So Mu'adha ó ń béèrè lọ́wọ́ ìyàwó Aisha radiyallahu anha ó ń béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀. a rí pé hadithu yìí àbí atharu yìí ó ti ṣíwájú náà tí afá ti mú wá tẹ́lẹ̀. wọ́n ní faqalat ìyàwó Aisha wá sọ pé haruriyyatun anti ṣé haruriyya ni wọ́n ṣé kharijiyya ni wọ́n ṣé kan náà khawarij ni wọ́n. a mention síwájú pé in tí wọ́n fi ń pè àwọn khawarij ní haruriyya wọ́n ní pé istawtanu makanan yuqalu lahu al-harura. So wọ́n gbé agbègbè kan tẹ́ pé orúkọ àyè náà orúkọ ibi tí wọ́n lọ fi ṣe ibùgbé yẹn so wọ́n ń pè ní harura wọ́n ń pè àyè náà ní harura. ìdí tí wọ́n fi ń pè àwọn khawarij ní haruriyya náà ní eléyìí. Mu'adha yìí wọ́n sọ pé lastu bi haruriyya mi ò kí ń ṣe haruriyya walakinni as'alu mo kàn béèrè lásán. qalat ìyàwó Aisha wá sọ pé kana yusibuna dhalik bí nǹkan yìí ṣe máa ń ṣe wá iná nìyẹn bá ṣe máa ń ṣe láyà nabi sallallahu alayhi wa sallam náà nìyẹn. fa nu'maru bi qada'i as-sawm wọ́n pa á láṣẹ pé ká san àwẹ̀ padà wala nu'maru bi qada'i as-salah wọ́n dẹ̀ ní pa á láṣẹ pé ká san sọláàtì padà wọ́n ní pa á láṣẹ pé ká san sọláàtì ká san wọ́n padà. afáàní wa amma al-ijma'u ẹ̀wárí al-ijma' bí ijma' bó ṣe ń tọ́ka sí nǹkan yìí. فقال ابن قدامة في المغني ابن قدامة رحمه الله تعالى إنه ترى المغني أجمع أهل العلم على أن الحائض والنفساء لا يحل لهم الصوم أنه علماء أنوكه ابن القدامة لنصر إنه ترى المغني أنه علماء لوري الحائض أتي النفساء àwọn méjèèjì tá à ń sọ̀rọ̀ nípa àwọn yìí ẹni tó ń ṣe nǹkan oṣù àti ẹni tó ń ṣe tí ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀. ẹnu àwọn olùmọ̀ ó kò lórí pé àwọn méjèèjì la yahillu lahuma as-sawm kò tọ́ fáwọn méjèèjì kí wọ́n gbààwẹ̀ wa annahuma yufṭirani ramadana wa yaqḍiyan àti pé àwọn méjèèjì yìí wọ́n á ṣe kí ni wọ́n ò ní gba àwẹ̀ Ramadan wọ́n túnu ní inú Ramadan yẹn ni pé lásìkò tí nǹkan yẹn bá ń ṣe wọ́n lásìkò tó jẹ́ bí wọ́n bá ń jáde lásìkò tí ó bá jẹ́ àsìkò nǹkan oṣù wọn ní gbààwẹ̀ wa yaqdiyan wọ́n á dẹ̀ san padà wa annahuma idha samata lam yujzihuma as-sawm àti pé àwọn méjèèjì ní tí wọ́n bá fi lè gbààwẹ̀ ààwẹ̀ yẹn kò wọlé ààwẹ̀ wọn lálàáfíà wọ́n ní láti tún san. afwan tanbihun àpèjúwe àkíyèsí lélẹ́yìí wọ́n ní al-aslu fi ahkam an-nufasa annaha ka ahkam al-hayd. ìpìlẹ̀ ni pé ìdájọ́ tí ẹni tẹ́jẹ̀ bímọ ń gbà ìdájọ́ tẹ́ni tẹ́jẹ̀ bímọ tí ó gbà so ó dà gẹ́gẹ́ bí ìdájọ́ ẹni tó ń ṣe nǹkan oṣù náà ni ìdájọ́ àwọn méjèèjì kankan náà ni ẹni tó jẹ́ pé ẹ̀jẹ̀ bímọ ń jáde lára rẹ̀ àtẹni tó ń ṣe kó sùn ìkankan náà ní ìdájọ́ wọn illa ma warada ad-dalilu
bistithna'ihi àyàfi tí ẹ̀rí bá wá lórí rẹ̀ pé ẹni tẹ́jẹ̀ bímọ bá ń jáde lára rẹ̀ òun máa ṣe nǹkan báyìí tó jẹ́ pé ẹni tí ó bá ń ṣe haidọ̀ òun ò ní ṣe nǹkan náà tàbí tí ẹni tó ń ṣe haidọ̀ tí nǹkan kan bá ń ṣe àbí tó bá gbé nǹkan kan jù sílẹ̀ tòtẹ́rì bá wá pé ẹni tó bá jẹ́ nùfàṣà kò ní gbé nǹkan yẹn jù sílẹ̀ gbà yẹn la tó lè ṣe kíni la tó lè ṣòpinya ṣùgbọ́n nípìnlẹ̀ ìkànkan náà ni méjèèjì ìkànkan náà ni àwọn méjèèjì nípìnlẹ̀ ìdájọ́ wọn ìdájọ́ kankan náà ni wọ́n ní wa hadha bil ijma eléyìí tá a sọ yìí ẹnu àwọn olùmọ́kò lórí rẹ̀ ẹnu àwọn olùmọ́kò lórí pé ìdájọ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù òun náà ni ìdájọ́ obìnrin tí ó ń rí ẹ̀jẹ̀ ìbímọ so ẹnu àwọn olùmọ́kò lórí rẹ̀ hakahu ibn Qudamata fil Mughni ibn al-Qudama rahimahullah wọ́n sọ nǹkan yìí wọ́n gbé ọ̀rọ̀ yìí wá nínú tírà àwọn al-Mughni lẹ́yìn àfáwà ní masailu tata'allaqu bi sawmi al-ha'id wan-nufasa'i iddatu masail wọ́n ní tata'allaqu bi sawmi al-ha'id wan-nufasa'i iddatu masail wọ́n ní àwọn àlámọ̀rí kan ó ní ṣe pẹ̀lú ààwẹ̀ ẹni tí ó jẹ́ ẹni tí ń ṣe nǹkan oṣù àtẹni tí ń rí ẹ̀jẹ̀ bímọ so al-mas'alatul ula àlámọ̀rí aláwọ̀kọ́ tó ní ṣe pẹ̀lú rẹ̀ wọ́n ní pé mata wujida al-haydu fi juz'in min an-nahar fasada sawmu dhalika al-yawm sawa'un wujida fi awwalihi aw fi akhirihi kama qalahu ibn Qudamata fi al-Mughni qalahu ibn Qudamah fi al-Mughni àfáàní ìgbàkígbà tí a bá ti rí ẹ̀jẹ̀ nǹkan oṣù ní ọ̀sán ààwẹ̀ ti bàjẹ́ ààwẹ̀ ọjọ́ náà ó ti bàjẹ́ anytime tóbìnrin bá rí nǹkan oṣù rẹ̀ ní àsìkò ààwẹ̀ ní ìyálẹ̀ta lọ́sàn-án ni ní ìrọ̀lẹ́ ni àfáàní sawa'un wujida fi awwalihi aw fi akhirihi yálà àárọ̀ ìbẹ̀rẹ̀ ọjọ́ yẹn lèèyàn rí ni àbí gbẹ̀yìn ọjọ́ iná lèèyàn rí béèyàn rí lẹ́yìn sàárì ni àbí ilẹ̀ tí ẹ̀ṣẹ̀ mọ́ lèèyàn rí àbí ó ti ẹ̀wá ti dìrọ̀lẹ́ náà àbí lẹ́yìn àṣírí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anytime téèyàn bá rí ààwẹ̀ ọjọ́ náà ti bàjẹ́ ni gẹ́gẹ́ bí al-Imam Ibn Qudama rahimahullah bọ́n yẹ sọ nínú tírà àwọn al-Mughni. mas'ala ẹlẹ́kejì alámọ̀dé ẹlẹ́kejì tó ní ṣe pẹ̀lú al-ha'id àti an-nufasa obìnrin tí ń ṣe kóso àti eléyìí tó ń rí ẹ̀jẹ̀ bímọ ni pé idha tahurat al-ha'id aw an-nufasa'u qabla ghurub ash-shams fala yajibu alayhima al-imsaku 'an al-mufattirat wọ́n ní tí obìnrin tí ó ń ṣe kóso àtèyí tó rí ẹ̀jẹ̀ bímọ tí wọ́n bá fi lè mọ́ra síwájú kí oòrùn tó wọ̀ tí wọ́n bá mọ́ra síwájú kí oòrùn tó wọ̀ ní kì í ṣọ̀ràn yẹn lórí wọn kí wọ́n mọ́ra ró kúrò bí àwọn kan tí máa ń ba ààwẹ̀ jẹ́ kì í ṣe ọ̀ràn yẹn lórí wọn kí wọ́n kára ró kúrò bí àwọn kan tí máa ń ba ààwẹ̀ jẹ́ ní pé kí ni gbogbo àwọn ẹni tó máa ń ba ààwẹ̀ jẹ́ wọ́n lè ṣe kí ni wọ́n lè máa ṣe lọ nígbà tí pé orí ìṣesí tí wọ́n wà náà nìyẹn tẹ́lẹ̀ wọn ò ṣe kí ni wọn láwẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀tọ́ ni fún wọn kó máa jẹun ẹ̀tọ́ ni fún wọn kó máa jẹun tẹ́lẹ̀ lásìkò tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ lásìkò tí wọ́n ń rí ẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ so àwẹ̀ ọjọ́ yẹn sì ní àwẹ̀ kan tó yẹ pé wọ́n sí nínú ẹni tí àwẹ̀ rẹ̀ lálàáfíà lọ́jọ́ yẹn tẹ́lẹ̀ wọ́n jí ẹni tó ní àwẹ̀ lọ́jọ́ yẹn so àfáàní wa daliluhu ẹ̀rí lórí eléyìí ẹ̀rí lórí pé téèyàn bá ti wá ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ tó wá padà mọ́ra síwájú anytime síwájú kóòrùn tó wọ̀ so irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ irú obìnrin bẹ́ẹ̀ wọ́n ní ṣe kí ni wọ́n ní mara ró kúrò bí mi máa jẹ nǹkan mi máa mú nǹkan ẹ̀rí lórí rẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ lórí nǹkan yìí tó ń tọ́ka sí nǹkan yìí òun ni adamu dalili ala wujubil imsak òun ni pé kò tiẹ̀ sẹ́rì gan lórí pé ọ̀ràn yẹn ni kí ẹ kára ró kò sẹ́rì lórí pé ọ̀ràn yẹn iná ni fáwọn obìnrin yìí kí wọ́n ṣe kí ni kí wọ́n má jẹ nǹkan kí wọ́n má mú nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé
àfáàní wa li annahu la fa'idata fi hadha al-imsak, àti pé kò sáǹfààní gan ní ibi irú imsak yìí, kò sí àǹfààní níbẹ̀ níbi kíkararó ìtaba ní kan kararó kan má jẹ nǹkan kan, àfáàní kò sáǹfààní níbẹ̀. wa dhalika li wujubi al-qada'i alayhima, torí pé ọ̀ràn yẹn ni káwọn méjèèjì san ọjọ́ yẹn padà, ẹni tí ń ṣe kó sùn àtẹni tí ó ń rí ẹ̀jẹ̀ bímọ, ọ̀ràn yẹn ni fún wọn kí wọ́n san àwẹ̀ ọjọ́ yẹn. kama anna hurmata zamani qad zalat bi fitrihima alwajibi awwal an-nahar. كما أن حرمة الزمن قد زالت بفطرهما الواجب أول النهار. so àti pé hurma àsìkò yẹn, èèwọ̀ àsìkò yẹn, ìwọ̀ tí àsìkò yẹn ní, ìyẹn pé ọjọ́ tí wọ́n wà nínú ẹ̀ tó jẹ́ ọjọ́ Ramadan tó yẹ kí ẹ̀ máa gbààwẹ̀ yìí, ìwọ̀ tí àsìkò yẹn ní, ìwọ̀ yẹn, ìjẹ́wọ̀ rẹ̀, ìjẹ́wọ̀ jíjẹun bẹ́ẹ̀, ìjẹ́wọ̀ mímu mi níbẹ̀ yẹn, qad zalat, ó ti ṣe kíni, ó ti gé, ó ti kúrò gan fún wọn, ó ti kúrò nínú ìwọ̀ àwọn méjèèjì yìí. bi fitrihima alwajibi awwal an-nahar, ó ti kúrò fún wọn pẹ̀lú pé kíni, pẹ̀lú pé mímá gbààwẹ̀ nínú wọ̀ tí wọn ọ̀ràn yẹn ni láti bẹ̀rẹ̀ ọjọ́ yẹn. láti bẹ̀rẹ̀ ọjọ́ tí wọ́n wà ń bẹ̀, wọn ò wulẹ̀ láwẹ̀, kí wọ́n túnu, kí wọ́n máa jẹ nǹkan, ọ̀ràn yẹn lórí wọn, wọn ò gbọ́dọ̀ wà bí ẹni tó ń gbààwẹ̀, ọ̀ràn yẹn ni kí wọ́n jẹ nǹkan, ọ̀ràn yẹn ni kí wọ́n máa mu nǹkan, ọ̀ràn yẹn ni kí wọ́n máa ṣe ìṣesí ẹni tó ń gbààwẹ̀ nípìnlẹ̀. so ìjẹ́wọ̀ mímáa jẹun lásìkò yẹn kò sí nínú ìwọ̀ tiwọn tẹ́lẹ̀, kò sí nínú ìwọ̀ ẹni tó jẹ́ haid, tó jẹ́ ẹni tí ń ṣe nǹkan oṣù àti ẹni tí ó ń rí ẹ̀jẹ̀ bímọ. àfáwání qala sheikh muhammad ibn salih al-uthaymin fi sharh al-mumti'. law anna al-haida tahurat fi athna'i al-yawmi min ramadan. fa sheikh ibn uthaymin rahimahullah ta'ala ní pé tó bá yẹ pé al-haid, ẹni tó ń ṣe nǹkan oṣù, ó mọ́ra ní ọ̀sán ní ìgbà tí wọ́n sì wà ní ọjọ́, yẹn pé ilẹ̀ ò tí ì ṣú, a sì wà ní ojúmọmọ nínú Ramadan, àsìkò yẹn ni obìnrin wa mọ́ra ní nǹkan oṣù rẹ̀ dá. wọ́n ní fa innaha la yalzamuha ala al-qawli ar-rajihi an tumsik. wọ́n ní pé irú obìnrin báyìí o, kì í ṣe dandan ni kí ó káraró lórí eléyìí tó fi ń lálàáfíà jù nínú àwọn àwọn olùmọ̀, eléyìí tó fi ń lálàáfíà jù ní pé kí ni, obìnrin náà máa kára, kó máa kẹnu ró, so bó ṣe ń jẹ nǹkan lọ tẹ́lẹ̀ kó máa jẹ nǹkan náà ni, tó bá bùkátà sí kó mu nǹkan kó mu nǹkan. wọ́n ní li anna hadhihi al-mar'ata yubahu laha al-fitru awwala an-nahari ibahatan mutlaqatan, torí pé obìnrin yìí ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún ó túnu tẹ́lẹ̀ láti ìpìnlẹ̀ ọjọ́ yẹn, láti ìbẹ̀rẹ̀ ọjọ́ tó wà ń bẹ̀ yẹn ni wọ́n ti ṣe kí ni wọ́n ti fún un ní yọ̀ǹda yányán wípé ó lè máa jẹ nǹkan, ó lè máa mu nǹkan. wọ́n ní fal-yawmu fi haqqiha laysa yawman muhtarama. so ọjọ́ yẹn ní nínú owó tiẹ̀ kì í ṣe ọjọ́ kan tó ní tí ó ń bùkátà sápọ́nlé nínú wọ obìnrin yẹn, wọn ò bùkátà láti pọ́n ọjọ́ yẹn lé ní tiẹ̀, torí pé kì í ṣe dandan fún kó káraró. wala tastafidu min ilzamiha bil imsaki illa at-ta'ba. so irú obìnrin náà sì ni kò ní ṣàǹfààní kan, tá a bá sọ pé dandan ó gbọ́dọ̀ káraró, kò ní ṣàǹfààní kan bẹ́ẹ̀ àfi kékeré, àfi kékeré yóò weak ni, yóò padà rẹ̀ ni, tá a bá sọ pé dandan ó gbọ́dọ̀ káraró, kò ṣàǹfààní kan tó fẹ́ ṣe ń bẹ́ẹ̀ ju pé kó padà rẹ̀ lọ. so bí ó ṣe rí náà eléyìí, obìnrin tí ó ń ṣe nǹkan oṣù, ìṣe dandan ni kó wá káraró, gẹ́gẹ́ bí àwọn kan tá a ti sọ ìdájọ́ wọn síwájú, wá pé ẹni tí ò bá gbààwẹ̀, pé ẹni tí ó padà mọ̀ pé ọ̀la, tàbí kò mọ̀ látòní pé ọ̀la ni Ramadan ó bẹ̀rẹ̀, tó wá mọ̀ ní ọ̀sán, a sọ pé rẹ̀ níbẹ̀ nǹkan ó gbọ́dọ̀ káraró láti fi pọ́n oṣù yìí, láti fi pọ́n lé, so láti wà lórí ìṣesí ẹni tó ń gbààwẹ̀, so pẹ̀lú pé yóò san ọjọ́ yẹn padà.
ṣùgbọ́n irú obìnrin eléyìí kò irú ìdájọ́ eléyìí kò wà applicable sí àwọn obìnrin yìí. Àwọn lè máa jẹ nǹkan, wọ́n lè máa mú nǹkan tiwọn. lẹ́yìn náà fáwa ní al-mas'alatu thalitha, àlámọ̀rí ẹlẹ́kẹta. òun ni pé idha tahuratil haidu aw an-nufasa'u qabla al-fajri, tí obìnrin tí ń ṣe nǹkan oṣù àbóbìnrin tí ń rí ẹ̀jẹ̀ bímọ tó bá mọ́ra síwájú alfajari, síwájú kí alfajari tó yọ. So lápèjú ẹni sí alfajari ń yọ ní aago 5, ó sì ti jí pé òun náà ló ń dáná sàárì fáwọn aráalé. wọn náà ó wá fìlì pé ẹ̀jẹ̀ kò máa jáde mọ́, mo mà ti mọ́ra. Ó check, ó ṣe gbogbo ntẹ kí kóbìnrin ó ṣe, ó fi mọ̀ pé ṣé èèyàn ti mọ́ra àbí kò tí ì mọ́ra. wá rí pé ẹ̀jẹ̀ yìí ti dúró, kò sí nǹkan kan tó ń wá mọ́ síwájú kálífàjárì tó yọ, kódà kó jẹ́ bí 10 minutes, kódà kó jẹ́ bí 5 minutes ni ó ṣe kí ló mọ̀ nǹkan yìí. afáàní wajaba alayhima as-sawm, ọ̀ràn ẹ̀ lórí irú àwọn obìnrin báyìí. obìnrin tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí, ọ̀ràn ẹ̀ ni kí wọ́n ṣe kí ni, kí wọ́n gbààwẹ̀ ọjọ́ yẹn. wa in lam yaghtasila illa ba'da al-fajr, kódà kí wọ́n ti wẹ̀ jánábà àyàfi lẹ́yìn alfajari ni wọ́n tó rí wẹ̀. nígbà tí nǹkan yẹn dá, wọ́n sáré òkè ẹ̀jẹ̀ mi ti dá, jẹ́ kí n jẹun, jẹ́ kí n jẹ sàárì. kó tó jẹ sàárì tán wọ́n pe alfajari, so kò ní àǹfààní láti wẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tí wọ́n tó pe alfajari. àìjẹ sàárì àbí àìwẹ̀ before kálífàjárì tó yọ kò dí àwẹ̀ lọ́wọ́, kò dí àwẹ̀ lọ́wọ́. gẹ́gẹ́ bí ó ṣe padà wá inshallah ta'ala, nípa pé tí èèyàn bá fẹ́ gbàwẹ̀, kò téèyàn dẹ̀ jí lẹ́ni tí ó wà nípò jánábà, so eléyìí tí kò sí láì fi ń bẹ̀ ni pé kéèyàn ó jẹ sàárì tán kéèyàn dẹ̀ wẹ̀ jánábà lẹ́yìn alfajari before salatu subh, so eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ̀. afáàní وهذا قول عامة أهل العلم، eléyìí ni ọ̀rọ̀ gbogbo àwọn olùmọ̀. ọ̀rọ̀ àwọn olùmọ̀ yìí náà ni eléyìí, wípé obìnrin tí ó jẹ́ ẹni tó ń ṣe haidọ̀, tí ẹ̀jẹ̀ rẹ̀ bá dá before alfajari, ọ̀ràn yẹn ni kí ó gbààwẹ̀, ọ̀ràn yẹn ni kó gbààwẹ̀. èyí ṣe dandan, òní pé ó wá gbọ́dọ̀ wẹ̀ ná before kó tó jẹ sàárì, kó tó wá sọ pé òun ti dá láwẹ̀. rárá, ó lè wẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá jẹ sàárì tán. afáàní qala an-Nawawi rahimahullahu fi sharhi sahih Muslim, al-imam an-Nawawi kí Allahu kó bá kẹ́ wọ́n ní, wọ́n sọ nínú tírà wọn sharhu sahih Muslim wà pé وإذا انقطع دم الحائض والنفساء في الليل، tí ẹ̀jẹ̀ haidọ̀ tó bá dá, tí ẹ̀jẹ̀ nifas tó bá dá ní òru. ثم طلع الفجر قبل اغتسالهما، so lẹ́yìn náà alfajari wá yọ síwájú káwọn méjèèjì oní nǹkan oṣù àtẹlẹ́jẹ̀ bímọ, síwájú káwọn méjèèjì tó wẹ̀. صح صومهما، ààwẹ̀ wọn lálàáfíà o. ووجب عليهما إتمامه، ọ̀ràn ẹ̀ sì ni kó complete ààwẹ̀ wọn. سواء تركت الغسل عمدا أو سهوا، yálà wọ́n máa gbé ààwẹ̀ jù sílẹ̀ ni pé ntí ìwẹ̀ nísìnyí máa wẹ̀ létà, àbí wọ́n ti wá gbàgbé rẹ̀ ni, so kò sí nǹkan kan tí ó burú ń bẹ̀. بعذر أو بغيره، yálà wọ́n ti ní excuse lórí gbígbé ìwẹ̀ jù sílẹ̀ lásìkò yẹn, àbí wọ́n ní excuse kan. كالجنوب، gẹ́gẹ́ bí ẹni tí òun náà bá wà ní ipò jánábà ni, gẹ́gẹ́ bí ẹni tó wà ní ipò jánábà náà ni. so èèyàn jí lẹ́ni tí ó súnmọ́ ara ilé rẹ̀, so ó lè ṣe kí ni, wọ́n lè ọkọ̀ jẹ sàárì tán kí wọ́n wá wẹ̀. ó pọ́sibù pé gbà tí wọ́n bá fi jẹ sàárì tán náà alfajari ó ti yọ. gẹ́gẹ́ bá sọ pé kéèyàn ṣe ta'khiru as-sahur iná ni. so kí wọ́n á tó jẹ sàárì tán, wọ́n tó sọ pé àwọn nájú, àwọn jókòó díẹ̀, wọ́n pe ìrun. èèyàn lè ṣe kí èèyàn lè wẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá pe ìrun yẹn, kí wọ́n ẹ̀ṣẹ̀ lọ, àbí kí wọ́n wẹ̀ lẹ́yìn ìgbà yẹn kí wọ́n lọ kírun. èèyàn gbọ́dọ̀ wẹ̀, èèyàn gbọ́dọ̀ kírun láì wẹ̀, yálà ọjọ́kùnrin ni àbójọ́ obìnrin.
àfáàní hadha madhhabuna al-imam an-Nawawi rahimahullah ní pé eléyìí ni madhhabu wa. Madhhabu wa iná ni eléyìí. Kí ni madhhabu al-imam an-Nawawi? So Shafi'i iná ni. Shafi'iyyul madhhab iná ni al-imam an-Nawawi rahimahullahu ta'ala. Wọ́n ní pé eléyìí ni madhhabu wọn, eléyìí ni ìlànà tiwọn. Wa madhhabu al-ulama'i kaffah. Òun sì ni ìlànà gbogbo àwọn olùmọ̀ pátápátá náà. Òun ni ntí gbogbo àwọn olùmọ̀ tí wọ́n wà lórí rẹ̀. So lẹ́yìn náà afáwa ní al-mas'alatu ar-rabi'a, alámàrí ẹlẹ́ẹ̀kẹrin. wọ́n ní al-mas'alatu ar-rabi'a, alámàrí ẹlẹ́ẹ̀kẹrin ni pé la haraja 'ala al-mar'ati fi tanawuli hububi man'i al-hayd. wọ́n ní kò sí tó burú fóbìnrin kí ó ṣe kíni, kí ó lo àwọn oògùn tí èèyàn fi máa ń blọ́ọ̀kì ẹ̀jẹ̀ nǹkan oṣù láti jáde. wọ́n ní kò burú tóbìnrin bá jẹ́ obìnrin tí ó jẹ́ al-haris, tó jẹ́ harisatun ala al-ibada, tó jẹ́ olójú kòkòrò lórí ìjọsìn. ó kí àwẹ̀ Ramadan ni mi fẹ́ mísìn kankan bẹ́ẹ̀. kó wá lọ lo oògùn kan tó yẹ pé pẹ̀lú oògùn yẹn kò ní lè ṣe menstruation láàrin oṣù yẹn, kò ní lè ṣe menstruation fún oṣù yẹn. so àfáàní kò sí tó burú kóbìnrin ṣe kíni, kó lo nǹkan yìí. li ajli an tasuma ma'al muslimin, torí kó bá lè gbààwẹ̀. so ìdí tí ó fi lo eléyìí torí kó bá lè gbààwẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí nínú oṣù Ramadan. aw li ajli an tudrika ada al-umrati qabla nuzuli haydiha, àbí nítorí kó bá tiẹ̀ lè ṣe ìjọsìn umrah síwájú kí haidọ̀ rẹ̀ kó tó sọ̀kalẹ̀, kó tó lásìkò ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ kó tó. àfáwa fi májẹ̀mú sí nǹkan yìí ó ní májẹ̀mú. ma lam yatarattab ala ta'atiha adrarun sihhiyyah. lóògbà tó bá jẹ́ pé lílo nǹkan yẹn kò ní padà kó ààyè, kò ní padà kó ìpalára bá àlàáfíà rẹ̀. wọ́n ní wa bihadha afta ash-shaykh Abdul Aziz ibn Baz wa ash-shaykh Muhammad ibn Salih al-Uthaymin wa shaykhuna Salih al-Fawzan. so wọ́n ní pé ọ̀rọ̀ yìí táwọn sọ yìí ń tí fatwa Sheikh ibn Baz rahimahullah ta'ala inan, Sheikh al-Islam fi hadha az-zaman عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تعالى، مفتي المملكة العربية السعودية، مفتي المملكة العربية السعودية lásìkò. so fatwa àwọn iná ilé ikú obìnrin ó lè lo oògùn kan láti fi kọdí kí ẹ̀jẹ̀ nǹkan oṣù kó má sọ̀kalẹ̀ ní fún àsìkò kan, lópin ìgbà tí ó bá ti ní affect health ẹ̀. so eléyìí ni fatwa Sheikh ibn Baz, bákan náà Sheikh ibn Uthaymin, bákan náà Sheikhuna Salih al-Fawzan. so afáàlò Sheikhuna fún Sheikh al-Fawzan torí pé nínú àwọn ọmọ akéwù Sheikh al-Allama Salih al-Fawzan iná ni Sheikh ayé tí wọ́n kọ tírà yìí, Sheikh Imam ibn Ali al-Athari. so inú wọn ni wọ́n wà. Ya Allah subhanahu wa ta'ala kó bá kí ó bá wa ṣọ́ àwọn méjèèjì, Sheikh al-Fawzan àti Sheikh Imam, kó bá foríjì Sheikh ibn Baz àti Sheikh al-Uthaymin àti gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ti lọ́nà. ibi yà dúró sí bi'idhnillahi azza wa jal. wallahu ta'ala a'la wa a'lam. subhanaka allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. السلام عليكم ورحمة الله وبركاته.